káalẹ́ ẹ kú àtàárọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a ní fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ní ṣíṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ nínú àwọn ohun ọ̀rọ̀ ajé wa jẹ́ nǹkan tó ṣe kókó àti fún lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lé lórí nítorí ó jẹ́ ọ̀nà kan pàtàkì àti lè ran iṣẹ́ ìjọba lọ́wọ́ pàápàá jùlọ lórí ojúnà ìlànà àbí gbígbé ìpinnu kalẹ̀. Nínú ọ̀rọ̀ tí ààrẹ sọ léyìí tí igbákejì rẹ̀ Kashim Shettima ṣe aṣojú rẹ̀ ní ìlú Èkó níbi àpéjọ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti ọdún 2023 ló ti sọ àfojúsùn rẹ̀ léyìí tí kókó àpéjọ náà dá lé orí ṣíṣe àmúlò mímọ̀ iye nǹkan àbí ṣíṣe àwárí ìwádìí nǹkan láti lè máa lò wọ́n lórí ọ̀rọ̀ ìdókòwò. Ó ṣàlàyé síwájú sí wípé àìnímọ̀ tó péye lórí ṣíṣe àwárí ìwádìí nǹkan àbí mímọ̀ iye nǹkan tí ń ṣe ibi ìkùnà kan pàtàkì níbi gbogbo. Ó sì rọ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè láti lè nímọ̀ nípa dátà yìí kí wọ́n lè máa lò níbi ìdókòwò tí ó sì ràn wọ́n lọ́wọ́ àti tọpinpin àwọn oníjìbìtì gbájúẹ̀ àti gbígba àwọn ohun èlò dátà yìí tí ó sì jẹ́ ìrànlọ́wọ́ fún wọn nínú iṣẹ́ ìṣèwádìí wọn. Pẹ̀lú bí ó ṣe jẹ́ ọ̀nà ìgbàlódé fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè fún wọn àti mú ìmọ̀ yìí, wọ́n ti rọ̀ wọ́n àti ní ìmọ̀ lórí rẹ̀ kí wọ́n sì gbìyànjú láti máa lọ sí àpérò ibi ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀. Àwọn ìgbìmọ̀ èyí tó wà fún àtúnṣe iṣẹ́ ìjọba Bureau of Public Service Reform BPSR ti ṣe ìmọrírì àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan nínú àjọ wọn fún ìgbárùkù ti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba léyìí tí ó jẹ́ pé àwọn gangan ni igi lẹ́yìn ọgbà ìjọba. Akọ̀ròyìn wa Elizabeth Ọmọrùyì jábọ̀ ìròyìn wípé ọ̀gá àgbà yányán tó jẹ́ alákòóso ilé-iṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA Saliu Abdulhamid Dembos ló ti jẹ́ ẹni tí wọ́n ti gbé òṣùbà káre láyé fún nípa dídá lọ́lá ìfi àmì ẹ̀yẹ fún nípa gudugudu méje yàyà mẹ́fà ipa takuntakun tí ó ti sà nínú ẹgbẹ́ ìṣàtúnṣe iṣẹ́ ìjọba ìyẹn Bureau of Public Service Reform. Wọ́n tún kan sára sí i nípa ṣíṣe ìgbélárugẹ ìlànà ètò ìjọba pàápàá jùlọ dídúró ṣinṣin fún ìṣọ̀kan orílẹ̀-èdè nípa àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan àti ìròyìn tí ó ti ilé-iṣẹ́ wọn jáde. General Manager ilé-iṣẹ́ NTA International Ọ̀gọ́nyà Simon lẹ́ni tó gba àmì ẹ̀yẹ yìí lórúkọ ọ̀gá àgbà yányán tó jẹ́ alákòóso ilé-iṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA nínú àpéjọ kan tó wáyé lólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Mímọ̀ iye àwọn nǹkan àbí ṣíṣe àwárí ìwádìí nǹkan nílẹ̀ yìí ti jẹ́ ọ̀nà kan gbòógì àti lo ìlànà yìí ní pínpín àwọn ohun àlùmọ́nì àti ṣe àwárí ayọ̀ ọkàn àti ìfọ̀kànbalẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Èyí jẹ́ àfojúsùn àwọn ẹni tí ọ̀rọ̀ kàn lórí ètò kan tí Federal Charter Commission gbé kalẹ̀ fún àwọn alákòóso ìwọ̀ oòrùn tó wà ní gúúsù. Francis Udojo lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Lọ sí NTA Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńláńlá àti kéréje-kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTimes Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Abẹnugan fún àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas ti ní ìwé ìmúdọ́gba fún akọ àti abo èyí tí ò ní jẹ́ kí ẹ̀yàmẹ̀yà ó wà láàrin ọkùnrin sí obìnrin ti jẹ́ ohun tí wọ́n jẹ̀ràn rẹ̀ tó sì jẹ́ nǹkan gbòógì àdéhùn tí àwọn ilé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ṣe fún àwọn ìjọba pẹ̀lú àwọn National Gender Policy.
eléyìí jẹ́ àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sí àwọn Wealth and Empowerment for Women Initiative ní àpérò àwọn ẹni tí ọ̀rọ̀ kàn léyìí tí àwọn ìgbìmọ̀ fún àkóso àti ìgbáyégbádùn obìnrin ṣe alágbàtẹrù rẹ̀. Amina Saidu lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Níbi ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa NTA Ìjẹ̀bú Òde, ìyẹn lórí Facebook àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.